àwọn celebrity bíi méjì kan mẹ́ta kan tí mo mọ̀ làwọn náà wọṣọ ẹ dìbò fún ẹgbẹ́ ṣé ìgbálẹ̀ lọ́mọ pàdé tí wọ́n nù ẹ dìbò fún ẹgbẹ́ ìgbálẹ̀ àwọn ló lè ṣe torí pé kò tí kàn yín ni tó bá jẹ́ wọ́n ti mú àwọn èèyàn yín kan tó ti gé lọ́rùn àbí tó ti lè máa má 5 million naira wá 10 million naira wá ni mo mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ síta ẹ máa bọ́ síta ẹ máa sọ̀rọ̀ ìgbà this country is hard this country is takita ẹ máa fọ́tọ́ lẹ́nu. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tó ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni ṣe rí nǹkan tí mo fẹ́ wá sọ lénìí oh my goodness bẹ́ẹ̀ ni ohun tí mo fẹ́ wá sọ lénìí yìí tẹ́bá àwọn tó máa ń follow mi dáadáa lórí Òjíṣẹ́ TV mo ti máa ń sọ fún wọn kò sí fídíò mi tí n bá máa ṣe lórí Òjíṣẹ́ TV n máa sọ fún wọn pé ẹ̀yin ọ̀dàlẹ̀ lọ ṣọ́ ara yín àṣírí yín á tó tú bẹ́ẹ̀ ni n máa sọ bẹ́ẹ̀ wá ní ẹ̀yin ọ̀dàlẹ̀ lọ tọwọ́ ọmọ ìbọṣọ àṣírí yín á tó tú àṣírí yín á tó tú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ̀dàlẹ̀ ní Yorùbá nation tó jẹ́ pé bọ́ ṣe ń gbé sókè lẹ́ ń gbé wálẹ̀ ṣe àwọn pé mo ṣe máa ń sọ ọ́dà pa àwọn ọmọ mi ti máa mọ slogan mi gbé bẹ́ẹ̀ ṣe ń gbé sókè báwọn Yorùbá nation bọ́ ṣe ń gbáwọn bí àwọn kan ṣe ń gbé sókè bẹ́ẹ̀ lẹ́yìn gbé wálẹ̀ mo ṣe máa ń sọ nìyẹn kò sí fídíò tí mo sábà ń sọ màá ní bọ́ ṣe ń gbé sókè lẹ́ ń gbé wálẹ̀ ẹ lọ ṣọ́ra yín mo ní ẹ lọ ṣọ́ra yín kí ìbínú Ọlọ́run kó má bàa ṣe kíni kó má bàa jálé yín lórí ṣùgbọ́n ẹ̀kọ́ ẹni títọ́ Ọlọ́run nìyẹn títí wa làwa wà yìí àbí kí n sọ wípé tiẹ̀ ló sọ yẹn mo ń sọ náà ńgbà náà mo ní àṣírí yín á tó tú mo ní ẹ lọ tọwọ́ ọmọ yín bọṣọ there's one video tí mo ṣe ń gbà yẹn náà tí mo ṣe sọ pé wípé ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá nation ẹ lọ ṣọ́ra yín ẹ tọwọ́ ọmọ yín bọṣọ àṣírí yín á tó tú mo sọ bẹ́ẹ̀ gbà yẹn ẹnìkan comment ó ní kí n yé sọ̀rọ̀ lórí àwọn kí n yé sọ̀rọ̀ lórí àwọn ọ̀dàlẹ̀ mọ́ I think ẹ̀yin èèyàn wa ẹ ti rí bó ṣe ń lọ báyìí nísìn mo mọ̀ pé everybody ti mọ ibi tá à ń lọ báyìí I don't want to talk too much about this thing I don't want to talk too much but I will still because ó ń jẹ́ nǹkan tó ń ṣe kinní fún mi gan nígbà tó Ọlọ́run bá sọ̀rọ̀ yìí á sọ pé irọ́ ni many pastors ló ti jíṣẹ́ ló ti ṣe everything ló ti ṣe gbogbo ẹ̀ bọ́tà ẹni tiẹ̀ ló ń sọ ẹni tiẹ̀ ló ń sọ ẹ rí bó ṣe rí báyìí nísìn ṣé gbogbo nǹkan táwọn pásítọ̀ ń sọ nǹkan táwọn rí àti nǹkan táwọn fi ń hun àwa náà ṣé gbogbo ẹ̀kọ́ ló ti ń wá sí ìmúṣẹ báyìí àbẹ́ ẹ tí rí bóyá kò tí ì dọ̀dọ̀ yín bóyá ọ̀rọ̀ epo àti ọ̀rọ̀ owó exchange of money ò tí ì dọ̀dọ̀ yín ẹ tí ì rí ibi tí màá yẹn tó ti dára ẹ̀ sí òhò tó ti ń sunkún kọ́ṣà fóun lówó nǹkan jẹ́ kóun máa lọ ẹ tí ì rí ibi tóbìnrin yẹn ti bó ẹ̀wù tó kù bra nìkan lára ẹ̀ ẹ tí ì rí ibi tó ti ń fọ́ báǹkì ẹ tí ì rí bàbá ń bá rí ẹ ẹ̀yin ọmọ Yorùbá nation ṣẹlẹ̀ yìí tẹ́ dúró lórí òtítọ́ ẹ dúró lórí òtítọ́ bẹ́ẹ̀ ni ẹ má yẹsẹ̀ o ẹ má yẹsẹ̀ ṣùgbọ́n ṣọmọ ṣe rí ẹ̀yin tẹ́ ẹ ṣe ṣekúṣe lórí Yorùbá nation náà tẹ́ ṣì tún ṣe náà tẹ́ ẹ tí ì jáwọ́ ẹ lọ jáwọ́ o ẹ lọ ṣe kí ni ẹ lọ jáwọ́ gidigidi kẹ́ ẹ ti ọwọ́ ọmọ yín baṣọ kẹ́ lọ ṣe kí ni kẹ́ lọ ti ọwọ́ ọmọ yín baṣọ ṣe rí bàbá bá rí ẹ̀ mo sọ bóyá nu fídíò mi kan mo ti sọ mo ní wọ́n wọlé tàn yín lọ wọ́n máa wọlé tàn wọn lẹ́yẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa pa wọ́n mọ́nu lé ni ṣé kò ti ṣẹlẹ̀ mo ní ṣé kò tí ì ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ ẹ̀yin ọba Ọlọ́run o no it's not funny kò funny rárá kò funny but I'm just laughing that we have been saying this thing for a while but they will say kí ló ń sọ tara wọn ló ń sọ kíní kan ṣé wọ́n ti ń wọlé tẹ̀yìn ọba lọ báyìí wọ́n ti ń wọlé tàn yín bẹ́ẹ̀ ni wọ́n ti ń wọlé tẹ̀yìn ọba wọ́n ti fẹ́ máa mú yín lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tá à ń sọ ó dàbí ìsọkúsọ ẹ wo owó tẹ̀yìn táwa tó jẹ́ pé a máa kó wa sí bank àfi exchange ẹ̀ rí iye tó fi ń gbà lọ́wọ́ wa tó máa fẹ́ exchange tẹ́ bá fẹ́ gba 5,000 naira wọ́n ní kẹ́ ẹ máa drop 1,000 naira lẹ̀ kẹ́ tó lè gba 5,000 new notes àbẹ́ ẹ̀ tí ì rí gbogbo nǹkan ṣe ń lọ ni sínú àwọn kọ́ṣẹ́ẹ̀tì ṣù jókòó síbẹ̀ náà wọ́n ti sọ pé kìnnì kan ní wọ́n Nàìjíríà kill you there I'm sorry to see that
ó ti tó bí ọdún mélòó kan tí mo ti lálàá yẹn mo ní ha mo ní Ọlọ́run ti fa ìjọba Nàìjíríà mo sọ fún mi gbà yẹn mo ní Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti fa ìjọba Nàìjíríà ya tipẹ́tipẹ́ wọ́n ṣàn ṣe stronger wọ́n ṣàn yí mọ́. You know, when God talk, people will say, what are you talking about? Just go and sit down. Ọlọ́run á sọ̀rọ̀, àwọn kan á ní kí Ọlọ́run sọ ẹ lọ jókòó. Ẹni kan lọ jókòó ẹgbẹ́ ní àwọn kan tẹ́ sọ pé butter and bread ni mò ń sọ ńgbà yẹn. Àbí torí pé mo ti di aṣọ mọ́tí, tí mo ti fún aṣọ mọ́rí, tí mo ti máa ṣe já èlò. Kò jẹ́ kẹ́ ẹ believe nǹkan tí mò ń sọ. I think some people believe what I'm saying, but some people don't believe. Now, I think you can believe now. Abẹ́ẹ̀ tí rí. Anyway, advice mi máa fún àwọn tèmi tó jẹ́ Yorùbá nation tó ṣe ní tọkàntọkàn tó tọ́. Ẹ dúró lórí òtítọ́. Mo ní kẹ́ ẹ dúró lórí òtítọ́ kẹ́ má mi kàn kẹ́ má yí ẹsẹ̀ padà. Mo rí pé ṣí ẹ ti ń rí nísìnyí pé ojú àwọn aṣebi ti ń fara. I don't want to mention anybody. You guys have seen what is going on already. I don't want to mention anybody. I'm not mentioning anybody. I'm just trying to say my opinion outside so that you guys can know what is true and what is wrong. Ẹ má bínú pa ń gbé yìnbó sí, ẹ má bínú jàre. Mo rò bóyá tí ń rí nísìn. Ṣèbá àwọn kan àṣírí wọ́n ti ń tú díẹ̀díẹ̀. Ẹ má wọrí. Àṣírí àwọn míì àtúntò tú. Kí mo sọ? Àṣírí àwọn míì àtúntò tú. Nígbà tó máa ń sọ fún yín pé mo máa ń sọ nínú fídíò mi máa ní Yorùbá nation sẹ́ Yorùbá nation táwọn sọ yìí Yorùbá nation is spiritual, it's not physical. Abẹ́ tí gẹ́ẹ̀tì mi ni Yorùbá nation kò ń ṣe nǹkan téèyàn fi ọgbọ́n orí ṣe. Ọlọ́run ló gbé Yorùbá nation kalẹ̀. Ìwọ tó bá wá sọ pé kò sọ Ọlọ́run kí lọ Ọlọ́run jẹ́ tó wá ń daṣẹ́ Ọlọ́run rú tó ń da gbogbo ẹ̀rù tọ́lọ́ Ọlọ́run bá ti tó wá yí padà tó ṣáà máa ṣe bó ṣe wù ẹ́ torí pé ó lẹ́nu. You don't know that there is time for everything in this life. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ara fọwọ́ lẹ́rán báyìí ó wá ń wò yín bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ àwọn kan lọ́sàn-án lóru wọ́n fi ń ṣe gbogbo iṣẹ́ ìtọkàntara lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àwọn tó náà wá gbéṣẹ́ yẹn lé lọ́wọ́ pé kán máa ṣe àwọn náà lẹ wá ń bú bí kẹ́ máa bú wọn kẹ́ máa sọ̀rọ̀ sí wọn kẹ́ máa ṣe oríṣiríṣi. Anyway, ọ̀rọ̀ yóò lè dùn mí Ọlọ́run ní ṣe yín àádọ́rùn mú tán. Ṣé ẹ rí ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá nation ẹ ṣì kú o. Ẹ ṣe kí ni mo lẹ́ ẹ ṣì kú abẹ́tà kẹ́ ronúpìwàdà. A ṣe kí ni abẹ́tà kẹ́ ronúpìwàdà torí ẹ̀san gbogbo àwọn ènìyàn tí wọ́n ń pa ẹ̀san wọn kó má jẹ́ pé orí yín báyìí lọ́nà àti kó ẹ̀san lọ́ní Ọlọ́run àti kó ẹ̀san wọn àwọn ọ̀nà ṣe máa sọ Yorùbá yẹn. Kó má jẹ́ pé ẹ̀san wọn orí yín Ọlọ́run àti béèrè ẹ̀san wọn bẹ́ẹ̀ ni torí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ. I'm sorry to say torí ìjẹkíjọ tẹ́ fẹ́ jẹ máa ń bá ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan òun la fi ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn máa gbé sókè àwọn kan máa gbé sókè àwọn kan máa gbé wálẹ̀. Ẹ wá máa mátàmọ́ ẹ máa mátàmọ́. Àbẹ́ ṣe ó yẹ ká ẹ ti mọ bó ṣe ń lọ ní ìsìn náà. Ó yẹ kí kálukú yín ti mọ̀ pé yes ṣe bẹ́yìn celebrity náà ṣe yín gbogbo yín jókòó ni kò kàn mí náà kò kàn mí. Ẹ rí pé gbogbo yín ti ń sá lọ ní ìsìn tẹ gbogbo yín ti máa sá lọ sí abroad. Ẹ dáhùn ẹ̀yin celebrity ṣé gbogbo yín ti máa sá lọ kúrò lé. Àti ẹ̀rọ àwọn kọ̀ọ̀kan wọn kọ́ ṣe voice síta kò tí ì bà yín dáadáa. Ṣé rí ó máa dé ojú ẹ̀ débi wípé ṣé rí àwọn hooligans àwọn area boys ọmọ ọmọ lọ máa ká ẹ̀yin celebrity yẹn mọ́lé báyìí tí wọ́n máa fọ́ lé yín ni. Ṣebí gbogbo yín tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sókè most of you ní followers tó pọ̀ tó yẹ kẹ́ ẹ fi followers yín yẹn kẹ́ ẹ fi change the mind àwọn ènìyàn yín kẹ́ ẹ fi ní kó join Yorùbá nation but no nobody is talking you all of you are just sitting down anyway kò sí tó kàn mí. I'm a celebrity so kò sí tó kàn mí kò sí kò tí wọ́n anybody fẹ́ sọ. Kálukú ṣáà ṣe tóhùn kálukú ṣe bálabàla kálukú wá ṣe bálà blue ẹ wọ́n blue abẹ́ blue ẹ nígbà tí blue ẹ ṣe máa blue black tẹ máa bump báyìí ni bẹ́ẹ̀ ni ẹ oríṣiríṣi ọ̀nà recently
recently yìí, that video, I don't want to bring the video outside for you guys because of the YouTube. Lady yẹn ní àwọn ti pa, lady yẹn Hausa Fúlàní ni o. Ó ní àwọn ti pa bí 100 and something àgbàlagbà kẹ́lẹ́ bá mọ̀. Ó ní àwọn ọmọdé, àwọn ọmọge wọn, àwọn Fúlàní wọn wọ́n ti ṣe kíni? Wọ́n ti bá àwọn bí 300 tí obìnrin wọ́n ti bá wọn sùn. Ṣẹ̀nà pé wọ́n ṣe bá wọn sùn yẹn wọ́n lè lọ bẹ́ẹ̀. Wọ́n máa ṣe kíni, wọ́n máa yanjú wọn náà ni. Torí pé ọmọ tí ò ti sínú ẹ̀, torí pé ẹbí ẹ̀ ò ti sínú ẹ̀, torí pé ará ẹ̀ ò ti sínú ẹ̀, ó wá ṣe bó ṣe wù ó, wọ́n ń dá gbogbo Yorùbá nation rú. Ha! Àwọn èèyàn wẹ̀ lómi breadwinner family ẹ̀ ni náà wọ́n mú wọn pa wọ́n rè bọ́n ṣe everything fún wọn. The lady wa sọ wípé wáìnì lòun gbé lọ́wọ́ àbí champagne àlọ́nà ó ṣàgbé kan dání. Ó ní eléyìí lòun fẹ́ lọ fún àwọn Fúlàní àwọn ipe torí wọ́n ti ṣiṣẹ́, ó ti rẹ̀ wọ́n. Wọ́n ti bá àwọn obìnrin 300 sùn, ó ti rẹ̀ wọ́n, so kàn lọ flush out. Àbẹ́ tí ìgbọ́, tí rí, lè rí mọ̀ pé ní lè rí. Ó ní kàn lọ flush out. Ó ní àwọn làwọn ní Nàìjíríà pé àwọn dẹ̀ máa gbà á. Ó dìgbà tó bá tó mú ẹ̀yin Yorùbá, tó bá tó mú yín bá tó ń sọ yín dẹrú tó jẹ́ pé tẹ́ ń dọ̀bálẹ̀ lẹ́lẹ́ tó ń gun orí yín kọjá, ṣé wọ́n tẹ̀sí máa gun orí yín kọjá ni? Bó dà pé orí ẹlòmíì ọpọlọ ò tí ì ṣí. Ọpọlọ ẹlòmíì ò tí ì ṣí rárá. Tó bá jẹ́ ọpọlọ yín ti ṣí ni, ẹ mọ̀ pé àwọn pípù yìí èèyàn burúkú ni wọ́n. Nínú tí wọ́n ní tó máa gba kìlọ̀ passport, Nigeria passport, ó pẹ́ jù ní 72 hours tó fi ń gbà á. But tẹ́yìn bá máa gbà ní sáìdì wá ń bí ilẹ̀ Yorùbá ń bí, how many months lẹ fi ń gbà? Ẹlòmíì 6 months kò tí ì rí gbà. Ẹlòmíì 3 months 4 months ó sì wá ń díẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa gba rìbá, wọ́n máa gba bribe káàkiri. Ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ní kan ṣe wọ́n Nàìjíríà. Àwọn ọmọ wa, àwọn ènìyàn wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa tó ń lọ university, most of them ọ̀kadà ní gbogbo wọn gùn kiri. Tó wà lọ school 5 years 6 years ẹlòmíì ò ríṣẹ́. Àwọn tó jẹ́ pé ọmọ wọn gan pàápàá gan kò tí kúrò university, wọ́n ti ń wáṣẹ́ fún. Wọ́n tún wáṣẹ́ fún tán. Ṣé oníwọ̀n tó wá tún wá jẹ́ ọmọ Yorùbá àbójọ ọmọ Yíbò tó jẹ́ pé o ti ẹ̀wà rọ́jú o ká fún ọ̀hún tán, o tún wá padà ríṣẹ́ náà, ọ̀ǹda wọn náà ló máa wà. What are we saying? Ẹ̀dẹ̀ sì dúró sí ẹ̀ jókòó tí wọ́n Nàìjíríà. Wọ́n náà celebrity kan, I don't want to mention their name. Mo ní wọn tán sọ pé olùlẹ̀ ló lè ṣe. Olùlẹ̀ yín wo ló lè ṣe? Olùlẹ̀ yín wo ló lè ṣe? Who told you that? Ipò olùlẹ̀ ló lè ṣe. Àbí kí olùlẹ̀ tọ̀nà rẹ̀ padà sí ọ̀rọ̀ Yorùbá nation. I'm sorry to say this thing on this channel, I'm very sorry. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí olùlẹ̀, Ọlọ́run ló ń fi ṣe ẹ̀sìn lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọlọ́run fi olùlẹ̀, ó fi ṣe kí ni ọ̀dà pé ẹ máa ti ọ̀dà sọ́ọ̀gbọ̀n tó mọ̀ sọ. Ọlọ́run fi olùlẹ̀ ṣẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfi tó bá yí padà ló kù. Kò tí ì ṣẹ̀sìn púpọ̀ o, ó sì ń ṣe díẹ̀díẹ̀. Kí mo sọ, ó sì ń ṣe díẹ̀díẹ̀ ni. Ṣé ìgbà tí tó bá máa ṣe ẹ̀sìn yẹn dójú pálí? Ìgbà yẹn lọ́nà máa sọ pé ṣe bóun sọ fún ẹ ipe kó padà. Àti gbogbo yín ò padà. Ẹ ṣáà ń ṣe olùlọ̀ lè ṣe. Àwọn celebrity bíi méjì kan mẹ́ta kan tí mo mọ̀. Làwọn náà wọṣọ. Ẹ dìbò fún ẹgbẹ́, ṣé ìgbálẹ̀ ló máa pàdé tí wọ́n nù. Ẹ dìbò fún ẹgbẹ́ ìgbálẹ̀, àwọn ló lè ṣe. Torí pé kò tí kàn yín ni. Tó bá jẹ́ wọ́n ti mú àwọn èèyàn yín kan tó ti gé lọ́rùn, àbí tó ti lè máa 5 million naira wá 10 million naira wá ni, mo mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ síta, ẹ máa bọ́ síta, ẹ máa sọ̀rọ̀. Ìgbà this country is hard, this country is tátátá, ẹ máa fọ́tọ́ lẹ́nu. Torí pé kò kàn yín ni. Tó bá jọ kan gbogbo ẹ̀yin celebrity yẹn kọ̀ọ̀kan ni, ó kàn yín gbogbo àwọn politicians yẹn lẹ́yìn kọ̀ọ̀kan ni, gbogbo yẹn á sọ̀rọ̀ sókè. Kálukú wá ń ṣe bala blue, ẹ wá ń ṣe blue, pòlábà, ẹ wá ń ṣe rádaràdá kiri. Ṣé Yorùbá yẹn nìkan lè dáṣọ Ọlọ́run dúró ni? Kò sí anybody tó lè dáṣọ Ọlọ́run dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ẹ ti rò bẹ́yà, ẹ ti dá dúró, ẹ ti bàjẹ́, ẹ ti dá gbogbo ẹ̀rú, ẹ ti scatter gbogbo ẹ̀. No. Bible ní ó ní èrò mi, ó ní kò
ń ṣe èrò yín ó ní ọ̀nà mi kò ń ṣe ọ̀nà yín. What are you talking about? Ẹ rò bóyá ẹ ti bà Yorùbá nation jẹ́ nìyẹn, ẹ ti dá gbogbo ẹ̀rú. I don't want to mention anybody. I think you guys know what is going on now on internet. Ẹ̀yin mọ̀ pé èrò Ọlọ́run rá yàtọ̀ sí èrò ènìyàn ni. Ọ̀nà Ọlọ́run kedere ó yàtọ̀ sí ọ̀nà ènìyàn. Ṣùgbọ́n ohun tí kálukú bá ṣe, òun ló máa ṣe kíni, òun ló máa kó ẹ̀san ẹ̀. Yoruba nation, no going back. Yoruba nation have come to stay. Kí ni mo sọ? Yoruba nation have come to stay rather. Ṣé oníwọ̀ tó ṣì ń ṣe ọ̀dàlẹ̀ tó ṣe ṣe rí pé mi níyé sọ nínú fídíò mi pé ẹ̀yin ọ̀dàlẹ̀ lọ tọwọ́ ọmọ yín baṣọ. Tẹ́ bá wá lẹ́ẹ̀tọ́ ọmọ ọwọ́ yín baṣọ, ṣe rí ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ ń yọ ni o. Kí mo sọ? Ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ ń yọ ni, ẹ̀sìn yín á máa yọ lẹ́yẹ kọ̀ọ̀kan. Ṣé rí ìgbà tá bá wá gba Yorùbá nation tó máa fi yín sí space tó yẹ kẹ́ wà. A máa fi yín sí àyè yín. Àwa fi yín sí àyè ẹ̀yin ọ̀dàlẹ̀ rẹ o, ojú àwọn ọ̀dàlẹ̀ rẹ o, ẹ fi wọ́n síbí. Tó bá wá yá, àwọn idiot kan wà máa bọ́ta, I'm sorry to say. Àwọn ọmọ ní àjọjẹyà Yorùbá nation ni o, àjọṣe kíní kan lórí Yorùbá nation ni o, àwọn náà wà ń bẹ́ ń gbà náà o, àwọn náà dáwọ́ ń gbà náà. Ẹ sọ pé ṣó ṣe tọkàntọkàn ń gbà náà. Ṣòfò kọ̀ọ̀kan ṣe bí ṣekúṣe ni kálukú ń ṣe kiri. Kálukú wá ṣe bálabàlá, ẹ wá ṣe bólóbóló. Àwọn dáwọ́ fún Sunday Igboho ó bèrè lọ́wọ́ bálá bàbá yìí ni. Àbí Professor Bamji Akíntóyè gbowó lọ́wọ́ yìí ni. Ẹlẹ́lẹ́ni filé àtọ̀nà ẹ̀ sílẹ̀ láti jà fún orílẹ̀-èdè ìlú ẹ̀. Kó ṣiṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́. Ẹ wá mú, ẹ wá sọ di trash, ẹ ṣe bó ṣe wù yín. Àwọn dáwọ́ fún ni, àwọn dáwọ́ fún Bamji Akíntóyè ni, àwọn tẹkíníkà lè tẹ́tà. Ẹ wá ń fọ́ntọ́ lẹ́nu, ẹ fẹ́ kọ́ náà gba ìlú yín wọlé ni. Èlò ló dá, ta ló fún ẹ lówó ọ̀hún, ta ló fún ẹ lẹ́mìí tó fi mí, ta ló jẹ́ kó máa rí ṣọ́hún ṣe tó náà fi ń jáde lọ́wọ́ ẹ̀. Ẹ ṣáfẹ́ mójú gbogbo ẹ fẹ́ dàbòlẹ̀ bọ̀ tí rọ́lẹ̀ pa ẹ̀ lè rí dàbòlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ lè rí dàbòlẹ̀. Yorùbá nation no going back, bẹ́ẹ̀ lolúwa àwọn ọmọ ogun wí. Gbogbo ẹ̀yin àǹfà káàfà, ẹ̀yin àǹfà, ẹ̀yin wòlíì kí wòlíì, ẹ̀yin babaláwo kí babaláwo, ẹ̀yin babaláwo rádaràdá, ẹ̀yin àǹfà rádaràdá, ẹ̀yin wòlíì rádaràdá. Tó jẹ́ pé ẹ̀yin lọ́lọ́ ń gbowó fún. Mo rí pastor kan, pastor always say the truth. Yeah, I don't want to mention the pastor name. That pastor always say the truth. Ó nígbà tó yá àwọn politicians yẹn wá sọ́dọ̀ wọn mọ́nà wọn kì í ríran gidi. Ìran tó rí ìsíngbà náà ó padà ṣe àbí òṣẹ. Ó padà ṣe àbí òṣẹ. Ẹ sì jókòó síbẹ̀. Ẹ sọ pé wọ́n Nàìjíríà. This is the time for us to wake up. Àwọn kan ti wake up náà, but àwọn tó kù kan wake up ńkọ́ pé wọ́n ṣe ń sùn, wọ́n wá dàbí ọ̀rá. Ẹ mọ̀ tẹ́ bá sí ọ̀rá lọ́bẹ̀, ẹ mọ̀ bó ṣe ó máa sùn ni, within 5 minutes ó ti sùn. Gbogbo yín ṣe ń sùn. Ọlọ́run ní jágá lómi ìtọ́jú orun tó dúkú nu yín. Wọ́n ń pa àwọn èèyàn wa, àwọn ẹ̀ṣin kan tó bá jáde, wọ́n máa pa àwọn èèyàn. Ṣé wọ́n ń pa àwọn èèyàn tẹ́lẹ̀ ni? Mọ̀ iye thousands of people tó ń pa every day ni. I'm sorry to say this thing. Tí everybody bá jáde fún Yorùbá nation, tó máa pa àwọn tó máa pa, àwọn tó kù ó máa ṣẹ́kù wọn nílé rí wọn pamọ́. Okay, let's do it like this. Now, ẹ fẹ́ jáde fún Yorùbá nation, right? Gbogbo yóò fẹ́ jáde, ẹ fẹ́ protest, ẹ fẹ́ ṣẹ́ ní ti, ẹ fẹ́ jáde, ẹ fẹ́ gba Yorùbá nation. Ẹni torí pé máa pààyàn, àwọn sójà máa pààyàn. Àwọn sójà àwọn ẹ mọye thousands of people tó ń pa ní èdè ni. Okay, kí gbogbo wá jáde ká gba Yorùbá nation. Pátápátá wọ́n pèèyàn 20, àwọn pèèyàn 30. I'm not sorry to say. Now, nígbà tó ń pa èèyàn 30 yẹn, tó dẹ̀ mọ bẹ́ẹ̀ tá dẹ̀ gba ìlú wa. Ṣé máa wá rí èèyàn thousands of people pa everyday money? Wọ́n lè rí wọ́n pa náà, wọ́n máa stop immediately ni. Àti gba country. Nígbà mo fẹ́ kúrò another country, it's not easy, it's not a small thing. Ẹ̀jẹ̀ don't have to share. Ẹ wá jókòó síbẹ̀, kìnìkan tá ń fẹ́ kú ṣe wọ́n kí ń wọlé pa wọ́n ni. Táǹkọ́ ẹ̀kú kò kàn mí rárá, ó kàn máa yẹ kàn rárá wa mọ́rúwá lòun àti ìyàwó ẹ̀ tó ṣẹ̀ bímọ, àbí bóyá dẹ̀ ti bímọ ni. Wọ́n ní torí pé kó gbọ́kadà fún wọn, ṣáwọn ọlọ́fun lówó ọ̀kadà, owó ọ̀kadà tẹ́ni sàn ìsọmẹ́ǹtì. Wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀, wọ́n tún pa máa yẹ.
ọ̀pọ̀ máa yẹ gan wọn tún gbókù ẹ̀ lẹ̀ ó yá what are we talking about. àjẹ̀ní ká gba Yorùbá nation ẹ jókòó síbẹ̀ kálukú ṣe rádaràdà ẹ ṣe bólóbóló ẹ ṣe bó ṣe wù yín. ẹ wo ẹ jẹ́ ìsọ̀kan fún yín orúkọ tèmi ò yí padà òjíṣẹ́ náà ni mo sì ń jẹ́ a sì tún padà bọ̀ bẹ́ẹ̀ ni a sì tún ṣe kí ni wọ́n ní àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá bẹ́ẹ̀ ni òwe àwọn àgbà ni kó jẹ́ tàwọn tí àwọn tó yé lórí ọ̀rọ̀ Yorùbá nation òjíṣẹ́ ni mo sì ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ ara yín ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ ṣọ́ ara yín kí ìbínú Ọlọ́run má wá sórí yín ẹ ṣọ́ ara yín gidigidi ẹ ṣọ́ ara yín gidigidi kí ni mo sọ mo ní kẹ́ lọ ṣọ́ ara yín gidigidi ẹ̀yin ọ̀dàlẹ̀ lórí Yorùbá nation àṣírí tí ń tú àṣírí sì máa tú sí ni. ẹ wo ìgbà tí bóyá Mósè ní I don't know tọ́ni ọmọ bóyá I don't know the mo mọ quote Bible yẹn but wọ́n nǹkan tí mo kàn fẹ́ mú jáde bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní wọ́n máa ta bóyá let me just put it like this wọ́n máa ta gàrí ní nǹkan tó ń tà ní 3,000 tẹ́lẹ̀ wọ́n lọ́ máa ta ní 2 naira àwọn kan ní irọ́ ni at the end of the day kí wọ́n ṣe fún wọn máa tẹ̀ wọ́n pa ni. ṣe rí gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ tẹ́ ń ṣe rádaràdá lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn tẹ́ ń ṣáà ń ṣe bala blue tẹ́ ń blue tó ti mú orí tó ti fọpọ̀ tí gbogbo yín wá kóríjọ tẹ́ wá kóríjọ sójú kan bí ẹja ẹ̀sìn yẹn tí ẹ̀ bá lọ jáwọ́ tí Ọlọ́run bá máa dá gbogbo dùgbẹ̀dùgbẹ̀ mọ́ yín tó ń rújọ́ káàkiri tó lọ́wọ́ máa dá lé lórí ẹ wá máa bílẹ̀ lọ́mọ Ọlọ́run àti wá máa gbàdúrà fún yín ẹ lọ ṣọ́ ara yín gidi gan ni ẹ lọ ṣe kí ni ẹ lọ ṣọ́ ara yín gidi gan. Yoruba nation have come to stay and no going back and nobody tó lè trespass lórí ọ̀rọ̀ Yoruba nation. bẹ́ẹ̀ ni ẹ ṣé gan àdúpẹ́ lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ náà ni mo sì ń jẹ́ ẹ má bínú tí n bá sọ̀rọ̀ tí ó bí ẹlòmíì nínú bẹ́ẹ̀ ni ẹ má bínú but we have to say the truth we have to say the truth. ṣé àròbó yóò easy ni kò easy àwọn tó wà labroad gan sef everybody they are just managing. èyí tẹ́ bá wà lé ẹ wá máa ṣe kinní kan táwọn tó bá wà lálù tó jẹ́ pé on internet àwọn tó wà labroad ní internet láti lè fi wo what is going on tó bá wá sọ fún ẹ̀yin tán wà lé wá ní ẹ̀yin náà máa bọ̀ ń lé àwọn tó fẹ́ ṣe tó wà lé kí lẹ ṣe fún wọn ṣe bíbí lẹ fi sún wọn. àṣírí kálukú yín ṣì máa tú lẹ́yẹ kọ̀ọ̀kan o á bẹ́tà kẹ́ lọ yí padà á bẹ́tà kẹ́ lọ jáwọ́ kí ibi iná ló má bàa ṣẹlẹ̀ lórí yín á bẹ́tà kẹ́ lọ tọwọ́ ọmọ yín bá ṣe pátápátá kẹ́ lọ túbá tí mo sọ kẹ́ lọ túbá kẹ́ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. ẹ wò pé mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún Ọlọ́run àtijọ́ nìyẹn o Ọlọ́run yìí sìn instantly ni. ẹ má bínú jàre ẹ̀yin èèyàn mi ẹ má bínú lórí ọ̀rọ̀ tí mo bá sọ one way or the other but I've told you guys I'm not mentioning anybody's name but I think you guys can see what is going on. Then lórí channel yìí a máa mú anything about Yoruba nation anything people talk about Yoruba nation where we are going where we are coming from where we are going. Gbogbo ẹ̀ la máa mú wá ibi tá ń lọ ibi tá ti ń bọ̀ ibi tá ń lọ ibi tá kù sí ibi tá dé dúró bẹ́ẹ̀ ni àti kìíní àti kejì a máa mú tẹnì kìíní wá fúnra ara yín lẹ máa sọ pé ẹnì kìíní yìí èèyàn gidi ni fúnra ara yín lẹ máa sọ pé ẹnì kejì yìí ò ṣe èèyàn gidi. There's no need to mention anybody's name. a máa mú wá fún yín ẹ máa wo ohun tó jẹ́ òótọ́ ẹ̀yin náà dẹ̀ máa fọkàn bá lọ ẹ máa fi spiritual bá lọ ká lè mọ̀ pé Yorùbá nation spiritual ni. ẹ ṣé mo dúpẹ́ thank you very much for your time to watch this video. May God Almighty bless you guys. Thank you. Ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe ẹ bá wa tẹ notification bell ẹ ṣé ká tún pàdé nígbà mìíràn ó dàbọ̀.